21 wọ́n wá ṣe ìdúpẹ́ fún ìṣẹ́gun tí Ọlọ́run fún wọn. Ṣùgbọ́n nínú àdúrà ìdúpẹ́ yìí Dáfídì náà ló kọ pẹ̀lú ìmísí ẹ̀mí mímọ́. Ó ti kọ sílẹ̀ á fún àwọn ará ìjọ Ọlọ́run ká máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tó bá ń lọ sógun ó lélẹ̀ tí wọ́n á lò. Tó bá sì ti dé láti ogun ó ní àdúrà náà tí wọ́n á lò tí wọ́n á fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So Psalm 21 jẹ́ Thanksgiving Psalm. Psalm tí Dáfídì wá fi dúpẹ́ ìṣẹ́gun tọ́lọ́run fún ní ogun tí ó lọ. Ṣùgbọ́n gbogbo nǹkan tó wà ńbẹ̀ àbáta ti kà á rí i pé Dáfídì ń sọ̀rọ̀ ibùdó nípa ara rẹ̀ ló ń sọ̀rọ̀ ṣùgbọ́n a rí i pé nípa Jésù Kristi ọmọ bíbí Dáfídì gangan òní Dáfídì ń sọ àsọtẹ́lẹ̀ lé lórí. So Dáfídì fi Psalm 21 ó fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Orin ìṣẹ́gun ni tá máa ń kọ nínú ṣọ́ọ̀ṣì tó bá ti dé láti ogun. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ wa tó bá ti jẹ́ pé a nílò nǹkan látọ̀dọ̀ Ọlọ́run, a gbààwẹ̀, a gbàdúrà, a ṣe fáyà, a béèrè fún mẹ́sì, a ṣe gbogbo ẹ̀. Nígbà tí Ọlọ́run bá ti wá ṣe nǹkan yẹn, ìṣẹ́jú 5 láti fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ èèyàn kì í ní. Ọ̀pọ̀lọpọ̀ ò ní time, wọ́n tún ti ní another thing nǹkan tó fẹ́ béèrè lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ò kì í ṣe house boy wa. Tá bá béèrè nǹkan tọ́lọ́run bá ṣe a ní láti dúpẹ́. Tó kọ sí Dáfídì ń ṣe nìyẹn. Dáfídì padà wá láti wá dúpẹ́ fún ìṣẹ́gun tọ́lọ́run fún ní ogun tó lọ. Olúwa ń gbọ́ àdúrà. Àwọn kégbe pé Ọlọ́run, Olúwa sì gbọ́ àdúrà. Kì í ṣe pé ó kàn gbọ́ àdúrà nìkan, wípé ó fún wọn ní ire, ó fòun ní adé wúrà, ó fòun ní ìyà ìnípẹ̀kun, ó fòun ní ògo, ó fòun ní ọlà àti àwọn ìbùkún ìró tọ́lọ́run fi fún ọba gbogbo. Dáfídì ò tẹ̀ wá dúpẹ́ ogun tó dé yìí. Dáfídì dúpẹ́ gbogbo nǹkan tọ́lọ́run ti ṣe fún òun. Bí Dáfídì ṣe máa ń ṣe nìyẹn. A tún rántí àwọn tọ́lọ́run ti ṣe tẹ́lẹ̀, bóun ṣe di ọba, bóun ṣe jẹ́ ọmọ darandaran tó ní wàá gbé òun látàtọ̀ tó fòun sórí ìtẹ́. Bí Dáfídì ṣe máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nìyẹn. Ó ló máa ń jẹ́ kí inú Ọlọ́run dùn sí Dáfídì nítorí ó máa ń padà wá láti wá fi ìmoore, ó máa ń fi hàn. Fún ọ̀rọ̀ ìyànjú kan la máa sọ ní Psalm 21. Ọ̀rọ̀ ìyànjú tá a jẹ́ máa sọ̀rọ̀ pé lórí ni wípé lasting victory. Mi ìmọ̀ Yorùbá ẹ̀ dáadáa, bó mo kàn sí sọ wípé ìṣẹ́gun pípé tàbí ìṣẹ́gun. Ìṣẹ́gun ayérayé. Ìṣẹ́gun ayérayé. Thank you ma. Lasting victory. Ẹni tí kò bá mọ ọpẹ́ dá, ṣe rí ó kàn kò lè máa ní ìmù láyé níbi táwa yìí. Ẹni tí ò bá mọ ọpẹ́ dá lọ́wọ́ Ọlọ́run kò ní máa rí nǹkan kan gbà o. Bó tiẹ̀ màdúrà gbà tó pé tó dẹ̀ ń gbé ìgbé ayé mímọ́ tí gbogbo nǹkan ṣe tó dẹ̀ ń fáyà. Nígbà tó Ọlọ́run bá ṣe kan fún ọ, ó padà wá láti wá dúpẹ́. Ó tún ti gbé ní ìdè fáyà. Ṣé kì í rò ó ní pọ́lọ́run yìí? Yorùbá gan sọ pé ẹni tá a ṣoore fún tí kò dúpẹ́ pé bí ọlọ́ṣà kóyàn lẹ́rù lọ ni. Aláti máa dúpẹ́. Jésù Kristi sì fún wa ní example, ó fún wa ní àpẹẹrẹ ní ìwé Luke chapter 17. Luke chapter 17 verse 11 to 19. Àlìká tá bá délé. Jésù sọ̀rọ̀ ń pa àwọn ọkùnrin adẹ́tẹ̀ 10. Àwọn adẹ́tẹ̀ 10 yìí nígbà tí wọ́n rí Jésù. Wọ́n ké pe Jésù lóhùn rárá. Jésù ọmọ Dáfídì ṣàánú fún wa, wò wá sàn. Jésù ní kìlẹ̀ wọ́n ní wò wá sàn. Jésù ní pé òkè ẹ máa lọ, ẹ lọ bá wòlíì. Bí wọ́n ṣe ń lọ bẹ́ẹ̀ ni wọ́n rí wípé Olúwa ti mú wọn ní àràdá. Kí ni wọ́n ṣe? Àwọn 9 níṣe ni wọ́n lọ wọn padà fẹ́yìn láti tún wá dúpẹ́ lọ́wọ́ Jésù. Ní verse 16, verse 15, Bible sọ pé nígbà tí ọ̀kan nínú wọn rí pé a mú òun lára dá. Àwọn 10 la mú lára dá o. Ọ̀sìn kan nínú wọn lórí wípé a sì mú òun lára dá. Kí lòun ṣe? Ó padà, ó sì fi ohùn rárá yin Ọlọ́run lógo. Ó padà láti wá yin Ọlọ́run lógo. Àwọn 9 tó kù wọ́n sọ pé ohùn rárá pé Olúwa wò wá sàn ni o. Ṣùgbọ́n nígbà tán ti wò wọ́n sàn, kí ló tún kù? Wọ́n ti fún ìwé wọn, wọ́n ti lọ. Ṣùgbọ́n ìkan nínú 10 òun ló padà wá láti wá fi ẹ̀mí ìmoore hàn.
ní verse 16 ó ló sì wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ Jésù ni o, ó ń dúpẹ́ lé ọwọ́ rẹ̀. Kí ni Jésù wá sọ fún? Jésù sì dáhùn wípé àwọn 10 ni a sọ di mímọ́, àwọn 9 ìyókù dà. Ní verse 19 ìyẹn là ń pè ní lasting victory o. Ní verse 19 Jésù wá sọ fún wípé dìde kí o sì máa lọ, ìgbàgbọ́ rẹ ó ti mú ọ lára dá. Ìyẹn ni Yorùbá Bible orí English Bible sọ pé your faith has made thee whole. Ìyẹn ni pé gbogbo ibi tó ti kù sí tẹ́lẹ̀ tó tún ní problem tó ní wàhálà sí, àwọn kan tó ń dùn ẹ́ lọ́kàn tí ò sí, tó jẹ́ pé ti adẹ́tẹ̀ yẹn nìkan ló orin àwọn ọ̀dà kò jẹ́ mo wá mú gbogbo rẹ̀ mo mú kúrò pátápátá. Now I have made thee whole, nítorí pé o mọ oore, nítorí pé o padà wá láti wá dúpẹ́. Ṣé ẹ mọ̀ pé eventually àwọn 9 yẹn wọ́n máa lose testimony wọn ni? Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń rí iṣẹ́ ìyanu gbà. Tọ́lọ̀ wá sọ pé ìyàtọ̀ wà bí àwọn ti ṣe báyìí, ó ń torí pé wọn ò lọ jẹ́rìí. Sátánì sì mọ̀ wípé you overcome the devil of the lamb. So Sátánì mọ̀ pé ẹni yìí kò ní lọ jẹ́rìí. Ṣé bó ti níṣẹ́ ìyanu gbà jẹ́ kí n dúró síbẹ̀ kò ní jẹ́rìí. Tí ò bá ti wá jẹ́rìí, Sátánì aráyé gba iṣẹ́ ìyanu yẹn. Sátánì ò ní gba iṣẹ́ ìyanu tiwa lórúkọ Jésù. Ẹ jọ̀ọ́ ó ṣe pàtàkì láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Redeem convention tá ń ṣe ọ̀sẹ̀ tó kọjá tó parí yìí, ọ̀rọ̀ ìmọ̀ word of knowledge kan tó wá tí mo kọ sílẹ̀. Ọlọ́run sọ wípé èèyàn kan ń wojú òun fún nǹkan kan, òun fẹ́ ṣe nǹkan yẹn fún ṣùgbọ́n ọpẹ́ ẹ̀ ò tó. Kó lọ jẹ́ kí ọpẹ́ tó ń fún òun Ọlọ́run kó jẹ́ kó pọ̀ ju bó ṣe ń da ọpẹ́ lọ, òun á ṣe nǹkan. Ṣé rí bọ́lọ́run ṣe mú ọpẹ́ sí? Torí ẹ̀ Dáfídì ò ṣe ń fi ọpẹ́ kò kì í fi. Dáfídì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nígbà tá a bá sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ìdánilójú á wà wípé ogun tó tún bọ̀ Olúwa máa fún wa ní ìṣẹ́gun. Nítorí tọ́lọ́run bá fún wa ní ìṣẹ́gun bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ogun tó tún wá ń bọ̀ ńkọ́? Ṣèbọ́ Ọlọ́run náà tún wà fún wa. So Dáfídì sọ wípé Olúwa mo dúpẹ́ nítorí pé mo wá dúpẹ́, mo mọ̀ pé ogun tó tún bọ̀ ẹ̀yin náà lè máa tún mú mi borí. Nítorí ẹ máa mú gbogbo àwọn ọ̀tá mi lé mi lọ́wọ́ pátápátá. Táwọn ọ̀tá mi bá ti gbèrò tó ń fìmọ̀ papọ̀, ìmọ̀ náà wọn ò ní lè múṣẹ. Nítorí pé èmi ti fọpẹ́, mo ti fi ṣáájú. So ọpẹ́ ó máa ń jẹ́ ká ní láti victory ni o. Ó máa ń jẹ́ kí Ọlọ́run máa bá àwọn ọ̀tá jà. Ó máa ń jẹ́ kí a lè borí àwọn ọ̀tá ń gbogbo ọ̀nà. Nítorí Ọlọ́run máa ìfọmọ ohun tóun ṣerú eléyìí fún ó ń bọ̀ wá dúpẹ́. Kò kì í ṣe abara mòore jẹ. Ó ń bọ̀ wá dúpẹ́. So ẹ jọ̀ọ́ tá a bá ń gba àdúrà, ọpẹ́ wa ẹ jẹ́ kó máa pọ̀ ju àdúrà lọ. Torí a máa bá ṣe ń béèrè nǹkan púpọ̀ nínú afádà Christmas láfọlọ́run ṣe. Bóyá a béèrè nǹkan 3 ó fún wa ní ìkan ń bẹ̀. Olúwa àwọn 2 tó kù yìí, Olúwa ikú tó lù wá ti ṣe ọpẹ́ mélòó ló ti dá lọ́wọ́ Ọlọ́run. So ẹ jẹ́ ká máa rántí wípé ẹni tó bá fẹ́ ní lasting victory, ó ní láti mọ̀ pé dá lọ́wọ́ Ọlọ́run. Ó ní láti mọ̀ pé dá lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká lọ sí Psalm 21. Psalm 21 mo sọ fún wa wípé royal psalm ni. Psalm ọba ni. Psalm Jésù Kristi ni. Ibùdó Dáfídì gbogbo nǹkan tó wà ń bẹ̀, Dáfídì rò pé tara òun, àdúrà ti ti òun lòun fi gbà. Ṣùgbọ́n nípa Jésù Kristi ló ń sọ̀rọ̀ nípa rẹ̀. Bó ṣe ka àwa ni wípé gbogbo nǹkan tó tọ́ sí Jésù Kristi, òun náà ló tọ́ sí àwa. Nítorí pé joint heir, alábàápín la jẹ́ pẹ̀lú Jésù Kristi. So àwa náà lè lo Psalm 21 láti fi gba àdúrà. Nítorí pé Psalm Jésù Kristi ni, nípa Mèsáyà ni. Bẹ́ẹ̀ ló sì ṣe rí fún ọba Dáfídì. So ní verse 1, ó sọ wípé ọba yóò máa yọ̀ lé agbára rẹ̀. Ìyẹn nípa ọba Dáfídì ló ń sọ pé ọba Dáfídì ó máa yọ̀ nínú agbára Ọlọ́run. Nítorí pé agbára tó fi ṣẹ́gun yìí kò kìí ṣe ti Dáfídì o. Agbára Ọlọ́run ni.
So Dávidi ń yọ̀ nínú agbára Ọlọ́run. Àwọn ìjọ ló ń dúpẹ́ tó ń kọ orin yìí nígbà tí Dávidi dé láti ogun t'Olúwa ti fún wọn ní ìṣẹ́gun. So wọ́n ń gbàdúrà, wọ́n ń kọrin, wọ́n fi yin Ọlọ́run nínú ayọ̀, inú wọn dùn pé ọba Dávidi yóò máa yọ̀ ní agbára rẹ̀ Olúwa àti ní ìgbàlà rẹ̀, nítorí ìwọ ló gba ọba Dávidi sílẹ̀, ìwọ ló fún ọba Dávidi ní ìṣẹ́gun. Pé ayọ̀ yìí báwo ló máa ṣe pọ̀ tó? Ayọ̀ yìí pọ̀ ní rẹpẹtẹ nítorí ọba Dávidi kàn yọ̀ nínú ìgbàlà rẹ̀ ní Ọlọ́run. Ìyẹn ni pé agbára Olúwa òun lọ́ba fi ń yọ̀, kò kì í ṣe agbára Dávidi. Ìgbàlà t'Olúwa fún Dávidi òun ni Dávidi fi ń yọ̀, kò kì í ṣe Dávidi ló gbára ẹ̀ là lọ́wọ́ àwọn ọ̀tá. So Dávidi fi ìdùnnú ó ń fi hàn wípé agbára Ọlọ́run òun ni mo fi ní ìṣẹ́gun, ó ní mo fi lè ṣẹ́gun àwọn orílẹ̀-èdè èyí tí a lọ bá jà. Jésù Kristi fúnra wọn tó wà láyé nígbà tó ń wá síbí, torí Jésù ibùdó Ọlọ́run ni Jésù Kristi, ṣùgbọ́n ó wá gẹ́gẹ́ bí ènìyàn. So agbára Ọlọ́run kò lo agbára rẹ̀ fúnra rẹ̀ bí ọba, nítorí ó wá gẹ́gẹ́ bí èèyàn kó ba lè wá ṣe iṣẹ́ tó wá ṣe fún wa. So agbára Ọlọ́run òní Jésù Kristi fúnra wọn gan ń yọ̀ nínú rẹ̀ nígbà tí wọ́n wà níbí. Ìgbàlà tí Ọlọ́run lọ́wọ́ fúnra wọn gangan òun ni wọ́n lò. Jésù Kristi kàn ṣe bí ènìyàn, kò lo agbára Ọlọ́run rẹ̀ ọ̀ǹtì bàtà fi dé ládé tó ṣẹ́gun. Jésù òkúrò, but agbára Ọlọ́run God the Father òní Jésù Kristi fúnra wọn òní wọ́n ń lò. Jésù Kristi fúnra wọn ń yọ̀ nínú Ọlọ́run ni. Torí tọ́lọ́run tẹ bá ti ní presence Ọlọ́run, t'Olúwa bá ti dúró sí ní ayọ̀ ni, t'Olúwa bá ti wà ayọ̀ ni. So a lè rí verse 20 verse 9 lọ́sẹ̀ tó kọjá, a lè kà fi ṣe reference fún verse 1. Ní verse 2 wọ́n ní ìwọ ti fi ìfẹ́ ọkàn rẹ̀ fún un. Ṣé ọmọ pé Psalm 20 verse 4 ó béèrè lọ́sẹ̀ tó kọjá, ó sọ pé Olúwa fún mi ní ìfẹ́ ọkàn mi. Nǹkan tó wà lọ́kàn mi ní ìṣẹ́gun ní ogun tí mò ń lọ yìí. So wọ́n ń dúpẹ́ sí lọ́wọ́ Ọlọ́run wípé Olúwa à ń dúpẹ́ ní o, nítorí pé ìwọ ti fi ìfẹ́ ọkàn ọba Dáfídì ó ti fi fún un. Ìwọ kò sì jù ú ní ìbéèrè ẹnu rẹ̀. Ìbéèrè àdúrà tó gbà, Olúwa ẹ gbọ́ gbogbo àdúrà tọba Dáfídì tó gbà, òun lẹ sì gbọ́. Báíbù wa sọ pé Sélà, tó bá ti sọ pé Sélà yẹn ó fẹ́ ká ní sùúrù, ó fẹ́ ká ronú sí nǹkan tó sọ. Ó fẹ́ ká rí wípé lóòótọ́ ìfẹ́ ọkàn òun tó ń béèrè fún ó ní í ṣe pẹ̀lú ìfẹ́ Ọlọ́run ni. Nítorí náà l'Olúwa ṣe gbọ́ ló ṣe fún òun ní ìfẹ́ ọkàn ti tòun. Tó bá jẹ́ pé ìfẹ́ ọkàn Dávidi yàtọ̀ sí ìfẹ́ Ọlọ́run, Ọlọ́run ò ní gbọ́. Òun ló ṣe sọ pé ká ní sùúrù, Sélà, ká pọ̀, ká ní sùúrù, ká ro nǹkan tó ń sọ yẹn. Olúwa fún òun ní ìfẹ́ ọkàn òun nítorí pé ìfẹ́ ọkàn òun ó ní í ṣe pẹ̀lú ìfẹ́ ọkàn Ọlọ́run, the redemption of his people. Nǹkan tí Jésù Kristi wá ṣe fún wa náà nìyẹn, láti wá rìdíìmù wa, láti wá rà wá padà. Nítorí pé ìfẹ́ ọkàn Jésù Kristi, ìfẹ́ tọ́lọ́run, nǹkan tọ́lọ́run fẹ́ kó wá ṣe ni. Òṣìṣẹ́ ń sọ pé let your will, not my will, the will of the Father, ìfẹ́ ti bàbá òun ni kó ṣeé ṣe. So Dávidi sọ wípé ìfẹ́ ọkàn mi òun ló fi fún mi. Ìwọ kò sì du ìbéèrè mi. Gbogbo ìbéèrè tí mo béèrè òun lẹ́yìn Olúwa òun lẹ ẹ fi ṣe, ẹ sì ṣẹ́gun àwọn ọ̀tá fún mi. Ní verse 3 ó ní nítorí ìwọ ti fi ìbùkún oore kò lé ọ̀nà. Ìwọ ti fi ìbùkún oore kò lé ọ̀nà. Dávidi sọ sí ara ẹ̀ pé wọ́n ja ogun yìí báyìí. Kó tiẹ̀ tó di pé wọ́n tiẹ̀ tó ja ogun, ìwọ ti fi ìbùkún oore, ó ti fi kò mí, ó ti fi kó Dávidi lọ́nà. Ìwọ ti fi adé kìkì wúrà dé èlé orí. A rí example eléyìí ní 2 Samuel chapter 12 verse 3. 2 Samuel chapter 12 verse 3. Nígbà tí ó lọ bá ìlú kan jà tí ọba wọn ń jẹ́ Rábà. A lè kà á lé tàbá délé. Nígbà tó lọ bá ọba Rábà jà, wọ́n tẹ̀ ti parí ogun yẹn. Joab ó ti parí gbogbo wọn, ó ti finish wọn. Olúwa ti fún wọn ní victory. Joab kàn ránṣẹ́ sí ọba Dávidi ní pé ó yá máa bọ̀.
tó la ti ṣẹ́gun mi ìfẹ́ ká sọ pé orúkọ mi la fi ṣẹ́gun ìlú yìí ìwọ ọba Dáfídì máa bọ̀ kó wá gba ká sọ pé ìwọ ló ṣẹ́gun. Nígbà tí Dáfídì máa fi débẹ̀ níṣe ni Dáfídì gba adé orí ọba wọn. Tó bí wọ́n ṣe máa ń ṣe tó bá ń win á gba adé orí ọba ìlú tó bá ń win. So Dáfídì gba adé orí ọba yẹn. Dáfídì dé sórí adé yẹn Báíbù sọ pé kìkì wúrà ni. Nípa wọ́n sọ pé wúwo rẹ̀ tálẹ́ǹtì wúrà kan bí adé ọba yẹn bó ṣe lẹ́wà sí pé ó wé tálẹ́ǹtì wúrà kan. Ó tẹ̀tún wá ní àwọn òkúta oníyebíye lára rẹ̀. Bọ̀ Dáfídì ò kì í sọ wípé òun ló ń gba adé. Dáfídì sọ wípé ìwọ Ọlọ́run yìí nítorí ìwọ ló fún wa ní ìṣẹ́gun. Ìwọ ló fi adé kìkì wúrà ìwọ ló fi dé mi ní orí. Dáfídì ní adé tirẹ̀ tọ́lọ́run dé fún. Ṣùgbọ́n tó bá ti lọ jagun níbi tó bá ti ní victory á gba adé orí ọba wọn á tún di ti Dáfídì. A sì máa pé Jésù Kristi gangan òun ni King of Kings òun ni Lord of Lords òun ládé ní adé wúrà kìkì adé wúrà òun ládé Jésù Kristi òun la ṣe máa ń kọ kí lorúkọ orin tá a máa ń kọ yẹn crown him 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 and crown him. Ó ní Yorùbá ní ìrántí gbogbo ayé gbé Jésù ga áńgẹ́lì ẹ wólẹ̀ fún ẹ mú adé ọba rẹ̀ wá ṣe lọ́ba àwọn ọba Jésù Kristi nìkan ládé wúrà. But David ń prophesy ni David ò sì máa kó òun prophesy. David kàn ń sọ sí ara ẹ̀ ní wípé adé wúrà tó wà lórí òun o Ọlọ́run ló fún òun ní adé wúrà náà. So verse 4 ó ní ó tọrọ ẹ̀mí lọ́wọ́ rẹ̀ ìwọ sì fún un. Ìyẹn ní pèsè pé tó bá ń lọ sí ogun ẹni tó bá ti sọ ẹ̀mí ẹ̀ nù ó ti tán nìyẹn. But David sọ pé tóun bá lọ sógun tóun bá ti dé Olúwa ẹ̀mí láti kó bógun lọ o. David á sì lọ ogun lóòótọ́ David á sì dé. David á lọ ogun David á sì padà. So wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé David tọrọ ẹ̀mí lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run sì fún un. David wá ń sọ wípé àní ọjọ́ gígùn láé àti láéláé. Ṣé ẹ pé David ò gbé ọdún ò máa gbé láéláé ní heaven bọ̀tọ̀ bá kan èyí tó wà tó máa gbé láéláé òní Jésù Kristi. Àwa náà tá a ti fàyè wa fún Jésù Kristi ṣe mọ̀ pé ìlérí t'Olúwa ṣe fún wa ní Zoe life ìgbé ayé àìnípẹ̀kun ayé láéláé. Dávìdì ń dúpẹ́ ta ló ń disturb ẹjọ́ mọ́ ẹ̀ bá mi wo ibi tí ariwo yẹn ti fún wa. Ó ti ṣe. Ipe so àní ọjọ́ gígùn láé àti láéláé. Tabaka 1 King chapter 3 verse 14. 1 King ìwé ọba kìíní orí 3 ẹsẹ̀ 14. Ó ní bí Olúwa ń sọ fún Solomon wípé bí ìwọ bá sì rìn ní ọ̀nà mi láti pa àṣẹ àti òfin mi mọ́ gẹ́gẹ́ bí Dáfídì bàbá rẹ̀ ti sìn wípé òun náà máa fi ọjọ́ gígùn ó máa fún Solomon nítorí Ọlọ́run ti ṣe ìlérí ẹ̀mí gígùn fún wọn láti ìran tí ní pẹ̀lú Dáfídì ni a sì mọ̀ pé eventually Jésù Kristi òun ni ọba tó wà láé àti láéláé òun nìkan ló kú tó sì jí dìde tí kò sì ní kú mọ́ tó wà láéláé but Dáfídì náà ní Zoe life lẹ́yìn tí Dáfídì kú Dáfídì náà máa jíǹde pẹ̀lú Jésù Kristi ní so òun náà ní ayé àìnípẹ̀kun. Àwa náà níwọ̀n ìgbà tá a bá ti ń tẹ̀lé ìlànà Ọlọ́run tá a fi ìlànà Ọlọ́run sílẹ̀ àwa náà tá a bá ti di àtúnbí àti ní Zoe life àìnípẹ̀kun àwa náà ti ní. So Dáfídì sọ pé mo béèrè fún ẹ̀mí mi Olúwa sì fi ẹ̀mí mi ó sì fi ọjọ́ fún mi àṣẹ láéláé gan ni lọ́lọ́run ti fi fún mi. A lè ka májẹ̀mú tọ́lọ́run ní pẹ̀lú Dáfídì
2 Samuel chapter 7 verse 16. Tabadele, àlìkà 2 Samuel chapter 7 verse 16. Àrípọ́lọ́run ní májẹ̀mú títí láéláé fún ọmọ Dáfídì. Wípé ọmọ tí Dáfídì mọ̀ bí láéláé májẹ̀mú òun wà pẹ̀lú rẹ̀. Lórí àga Dáfídì ló máa jókòó sí títí láéláé. Verse 5. Ó ní ògo rẹ̀ pọ̀ ní ìgbàlà. Ògo Dáfídì ó pọ̀ ní ìgbàlà rẹ̀ nínú ìgbàlà Ọlọ́run Dáfídì tí ń ṣògo. Ògo yẹn pọ̀ sí gidi nínú ìgbàlà tọ́lọ́run tí ń ṣẹ́gun fún. Bẹ́ẹ̀ ni Dáfídì ń ṣògo. Bólúwa bá ti ń ṣẹ́gun fún, bẹ́ẹ̀ ni ògo Dáfídì ń pọ̀ sí. Dáfídì sọ pé ìyìn àti ọlá ńlá òun ni ìwọ fi sí mi. Ó ti fi sí mi lára. Àwọn ará ìjọ náà wọ́n ń bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní wípé Olúwa. Àwọn ìdí tá a ṣe ń dúpẹ́ leléyìí nítorí nínú ògo rẹ̀ òun ni ìgbàlà ọba Dáfídì tí ń ṣògo. Ìyìn àti ọlá ńlá òun ni ìwọ ti fi sí ara Dáfídì. Wọ́n ń jẹ́wọ́ pé ìgbàlà Ọlọ́run òun ni ògo Dáfídì. Kì í ṣe láti ọ̀dọ̀ Dáfídì fún rẹ̀ kọ́ ló ṣògo ara rẹ̀ o. Látọ̀dọ̀ Ọlọ́run ni. So Dáfídì fún rẹ̀ mọ̀ pé agbára Ọlọ́run òun lòun fi dúró sórí ìtẹ́. Dáfídì tún dúpẹ́ orí ìtẹ́ tó wà pé mo wà lórí ìtẹ́ yìí, mo lọ jagun, mo padà, mo tún jókòó sórí ìtẹ́ yìí nítorí Ọlọ́run ni. Kò kì í ṣe pé mo ní agbára kankan èyí tí mo fi ń ṣe gbogbo ohun tí mò ń ṣe. A sì mọ̀ pé ògo yìí ti Jésù Kristi ni. 2 Peter chapter 1 verse 17. Òun ni Ọlọ́run fún ní ògo yìí. Ọlọ́run fún ní ògo yìí. This honor Jésù Kristi là fún àlìká fúnra wa ní 2 Peter chapter 1 verse 17. Then ní verse 6. Ó ní nítorí ìwọ ti ṣe é lé ẹni ìbùkún fún jùlọ. Dáfídì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni o. Àwọn ará ìjọ ń bá dúpẹ́ ní o pé Olúwa, ìwọ ti ṣe Dáfídì ní ẹni ìbùkún jùlọ. Lóòótọ́, pẹ̀lú májẹ̀mú tọ́lọ́run fún Dáfídì, wípé kò sígbà kan tí ọmọ Dáfídì tí kò ní sí lórí ìtẹ́. Tí wọ́n ń bá Dáfídì dúpẹ́, Dáfídì fún rẹ̀ gan ń dúpẹ́ pé Olúwa, ìwọ ti ṣe mí ní ẹni ìbùkún fún jùlọ. Títí ayé ni o, forever. Kò ń ṣe pé ó kàn jọba lẹ́ẹ̀kan, ó dẹ̀ ti kúrò bẹ́ẹ̀. Olúwa ní májẹ̀mú pẹ̀lú rẹ̀ wípé títí ayé ni. Ìwọ sì fi ojú rẹ̀ mú yọ̀ gidigidi. Countenance ẹ tó bá rójú Ọlọ́run, ẹ tọ́lọ́run bá wà lọ́dọ̀ ẹ̀, kò ní Bible sọ pé countenance Ọlọ́run, when you are in his presence, tí Olúwa bá wà lọ́dọ̀ rẹ̀, ayọ̀ ni. Nínú presence Ọlọ́run ó máa ń múnú èèyàn dùn ní ayọ̀, ó máa ń kúnú èèyàn ni. Ó sọ fún wa ní Psalm 16 verse 11b. Ó sọ fún wa ó ní iwájú Ọlọ́run òun ni ẹ̀kún ayọ̀ wà. So ẹni tí Ọlọ́run bá wà lọ́dọ̀ ẹ̀, ayọ̀ yẹn máa bọ́ọ̀bù ni. Ẹni tí Ọlọ́run bá ń gbé inú ẹ̀, ayọ̀ yẹn láti ìsàlẹ̀ ikùn ni. Ó pé tí máa wá nínú ẹ̀ tí máa dùn. So alábùkún tí Dáfídì ń sọ̀rọ̀ nípa èyí, a mọ̀ pé Jésù Kristi ni. Jésù Kristi nìkan là á ṣe ní ẹni ìbùkún fún jùlọ títí ayé tí kò ní gbà títí ayé láì ní. Jésù Kristi, ojú rere, ojú Ọlọ́run, countenance Ọlọ́run tó wà lórí Jésù Kristi náà, òun sì ni ó fún Jésù Kristi láyọ̀ títí tó fi kúrò. Nígbà tó tiẹ̀ dé tó tún àṣẹ́ǹdì tó tún jókòó sí right hand di ọwọ́ Ọlọ́run, ayọ̀ ni. Tó jẹ́ tó bá ti wà ní presence Ọlọ́run, ayọ̀ ni, ayọ̀ ayérayé, ayọ̀ tí kò ní pẹ̀kun òun ni. So verse 7. Ó ní nítorí ọba gbẹ́kẹ̀lé Olúwa àti nípa àánú ọ̀gá ògo kì yóò ṣípò padà. Ní verse 7 yìí, torí Psalm 21 ó fi sáìdì Ọlọ́run méjèèjì ó fi hàn wá. Ó fi sáìdì àánú ó fi hàn wá. Tí ẹ bá wà ní sáìdì àánú Ọlọ́run, verse 7 sọ fún wa ìkan tá àánú Ọlọ́run tó máa ń ṣe. Nígbà tá a bá dé verse 8 títí lọ dé 11 àdìpó yàtọ̀. The other side Ọlọ́run òun ló wà láti verse 8 lọ. But ní verse 7 àánú Ọlọ́run ṣògo. So àwọn èèyàn yìí sọ wípé
nítorí tí ọba gbẹ́kẹ̀lé Olúwa, Dáfídì gbẹ́kẹ̀lé Olúwa, àti nípa àánú ọ̀gá ògo, àánú Ọlọ́run, àánú ọ̀gá ògo, òun ni ò ní jẹ́ kí Dáfídì ṣípò padà o. Ìyẹn ni pé Dáfídì máa dúró ṣinṣin ni nípa àánú Ọlọ́run. Kò sí ọ̀tá kankan níbi kankan tó lè mì Dáfídì. Kò sí ogun náà tán lè gbé wá láti ibì kankan tó lè mì Dáfídì. Bẹ́ẹ̀ ló ṣe ní fáwa ọmọ Ọlọ́run. As long as tábà ti ń ṣe ìfẹ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ló ṣe rí fún àwa. Kò sẹ́ni tó lè jí Jésù Kristi nípò padà. Even though wọ́n plan, wọ́n parọ́ mọ́, wọ́n ṣe èké mọ́, kò sí nǹkan tó ń ṣe at the end of the day, Jésù Kristi dúró ṣinṣin. So àwọn èèyàn yìí sọ wípé àánú ọ̀gá ògo, ó máa ní òkè jẹ́ kéèyàn ṣípò padà o. Àánú yìí, àánú sáìdì tó yẹ ká wà, sáìdì Ọlọ́run tó yẹ ká wà léléyìí o, sáìdì àánú. Nítorí the other side Ọlọ́run kò ṣe ibi tó dáa rárá o, kò ṣe ibi tó dáa rárá. He's a good God, loving God. Ọba pé kò sí nǹkan kan tí kò lè ṣe fún ọmọ rẹ̀. Ṣùgbọ́n òdì kejì Ọlọ́run, iná ajónirun ni o, iná ajónirun ni. So verse 8, ó ní ọwọ́ rẹ̀ yóò wá gbogbo àwọn ọ̀tá rẹ̀ rí. Ọwọ́ ọ̀tún rẹ̀ ni yóò wá àwọn tí ó kórìíra rẹ̀. A mọ̀ pé Jésù Kristi ló ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ọdún ọba Dáfídì làwọn èèyàn fi ń gbàdúrà, tó fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún wípé nítorí ọba Dáfídì, nítorí a ti wá láti wá dúpẹ́ lọ́wọ́ rẹ Olúwa fún ìṣẹ́gun tẹ́ fún ọba Dáfídì. A mọ̀ wípé ẹ máa jẹ́ kí ọwọ́ ọba Dáfídì kó wá gbogbo àwọn ọ̀tá rẹ̀ rí pátápátá. Kò sí ọ̀tá kankan tó máa escape ọwọ́ Dáfídì nínú àwọn ọ̀tá, àwọn tó ń gbèrò ibi, àwọn tó ń plan ibi sí ọba Dáfídì. Gbogbo wọn báyìí lọ́wọ́ ọ̀tún Ọlọ́run fún rẹ̀ máa wá síta. Pátápátá gbogbo wọn tó kórìíra Dáfídì, ọwọ́ ọ̀tún Ọlọ́run á kó wọn síta ni. Ẹ̀dẹ̀mẹ̀ kó ìsìn fọ́lọ́run láti ṣe. Nígbà tó rán áńgẹ́lì apanirun sí Egypt, nígbà tí Pharaoh tó stubborn tó hard in heart ẹ̀, tó ní pé ókè áńgẹ́lì apanirun, ó yá gbogbo àkọ́bí wọn, ó yá lọ pa. Tó bá pa, ṣùgbọ́n lòun jẹ́ káwọn èèyàn mi kúrò ní. Ìwọ ló pa àwọn àkọ́bí wọn gbogbo. Láàárọ̀ ọjọ́ kejì a mọ̀ pé áńgẹ́lì apanirun gbogbo ibi tá a bá ti rẹ́jẹ̀ lọ pa àwọn àkọ́bí wọn. Nígbà tá áńgẹ́lì apanirun sì ṣe, nígbà tó dàárọ̀ ọjọ́ kejì kí ni Fáráò ní pé kán máa ṣe? Ó ní ẹ máa lọ, ẹ lọ máa sin Ọlọ́run yìí. Ẹ máa lọ. So ó easy fún Ọlọ́run láti ṣe o. Ọlọ́run jẹ́ ká rí ìbínú Ọlọ́run o. Ẹ tó bá rí ìbínú Ọlọ́run ó finish o. Kò síbi tó wà tọwọ́ Ọlọ́run ò ní mú jáde o. Kò sí. So wọ́n sọ wípé ọwọ́ ọba Dáfídì gbogbo àwọn ọ̀tá rẹ̀ ló máa wá rí. Ọwọ́ ọ̀tún Ọlọ́run ó máa mú gbogbo àwọn tó kórìíra ọba Dáfídì, ó máa fi lé ọba Dáfídì lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ ni Jésù Kristi Ọlọ́run wa. Ọwọ́ rẹ̀ ó máa wá gbogbo àwọn ọ̀tá rẹ̀ rí. Àṣẹ Psalm 2. Gbogbo àwọn tí wọ́n plan against ẹ̀, gbogbo àwọn tí wọ́n ṣèké, tí wọ́n parọ́, tí wọ́n ṣiríṣiríṣi máa, àtọmọ tó kàn mọ́ orí igi àgbélébùú pàápàá, kò sí kankan tó máa escape judgment Ọlọ́run nínú wọn. Àtàwọn tó ń parọ́ mọ́, àtàwọn tó ń ṣe, tó ń gbógun tì, bẹ́ẹ̀ má ṣe ṣe fún Jésù Kristi, bẹ́ẹ̀ lọ ṣe é ṣe fọ́mọ Ọlọ́run náà, especially ìránṣẹ́ Ọlọ́run. Ẹni tó bá dẹ̀ ṣe irú ẹ̀ sí ìránṣẹ́ Ọlọ́run, Jésù Kristi ló ń ṣe irú ẹ̀ fún. Ọwọ́ Jésù Kristi sì máa wá gbogbo àwọn ọ̀tá náà, ó máa wá wọn jáde ni, ó máa wá wọn rí, ó sì máa dì pẹ̀lú wọn. So judgment ti bẹ̀rẹ̀ láti verse 8. Verse 9, ó ní ìwọ ó ṣe wọ́n bí ìléru oníná ní ìgbà ìbínú rẹ̀. Nínú ìbínú Ọlọ́run báyìí, nínú iná làwọn ọ̀tá yẹn ti máa jò. Torí ìbínú Ọlọ́run máa dé. A ti rí mẹ́sìn sí tó ń sọ fún wa pé ẹ wá gba Jésù, ẹ fi èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀. Àánú, àkókò àánú sì nìyẹn. Àkókò kan ń bọ̀ tí kò àtàánú yóò ní sí mọ́. Tó jẹ́ pé àkókò ìbínú Ọlọ́run ni. So ó sọ pé ọba Dáfídì ó máa ń ṣe àwọn ọ̀tá wọ̀nyí. Ilé tí náà ti ń jò, tó pé gbogbo tán bá jù sí máa ń di eérú ní iná ajónirun. Pé bẹ́ẹ̀ ni Dáfídì ṣe máa ṣe jó gbogbo àwọn ọ̀tá rẹ̀. Bẹ́ẹ̀ sì ni Jésù Kristi bẹ́ẹ̀ ló máa ṣe fún gbogbo àwọn ọ̀tá rẹ̀. Ó ní Olúwa yóò gbé wọn mì sí ìbínú rẹ̀. Ìyẹn gbogbo àwọn ọ̀tá Dáfídì
gbogbo àwọn ọ̀tá wa náà tó sọ pé wọ́n ní jẹ́ ká ní ìsinmi Olúwa gbé wọn mì nínú ìbínú rẹ̀ lórúkọ Jésù. Ó ní iná náà yóò sì jó wọn pa. Iná burúkú ni o, iná sọ́fùrù, iná tí kò ṣeé sọ. Iná náà òun ló máa jó àwọn ọ̀tá Dávidi. Iná yìí náà òun sì ní iná ìdájọ́ èyí tá à ń sọ. A lè ka Luke chapter 19 verse 27, ìparun àwọn ọ̀tá Ọlọ́run. Ìparun àwọn ọ̀tá Ọlọ́run. A rí i pé nínú iná ìléru òní gbogbo àwọn ọ̀tá Ọlọ́run òní wọ́n ń lọ. Gbogbo àwọn tó ń ṣeṣẹ́ ibi, gbogbo àwọn tó ń ba gospel jẹ́, gbogbo àwọn tí wọ́n tán gba Jésù Kristi tó ń sọ pé ta ló ń jẹ́ bẹ́ẹ̀ kí ni kò sí kankan tẹ́nìkan. I mean all of them iná ajónirun òní wọ́n máa parí sí. So Dávidi mọ̀ wípé ìṣẹ́gun àwọn ọ̀tá yìí Olúwa ló máa múṣẹ fún òun. Tóun ní láti máa ṣe ní pé tóun bá sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tóun sì ṣe gbogbo nǹkan tọ́lọ́run fẹ́ kò sọ́tá kankan tó lè borí òun. So ní verse 10 ó ní ìyẹn ló wá burú jù nínú punishment àwọn ẹni ibi. Ó ní èso wọn ní ìwọ̀ oòrùn kúrò ní ilẹ̀ àti irú ọmọ wọn kúrò nínú ọmọ ènìyàn. Àwọn tó ń ṣọ̀tá Jésù Kristi kiri àti ṣe ní Psalm 2 o. Àwọn tó ń ṣe ọ̀tá Ọlọ́run yìí tá jẹ́ ọ̀tá Jésù Kristi yìí kí ló máa ṣẹlẹ̀ sí àwọn wọ́n sọ pé gbogbo èso wọn lÓlúwa máa hù kúrò ní ilẹ̀ àti irú ọmọ wọn ìyẹn àwọn ọmọ seed àwọn tó bá tún bí níran wọn gbogbo rẹ̀ lÓlúwa máa parẹ́ kúrò nínú àwọn ọmọ ènìyàn. Kò tẹ́ kí ṣe pé Jésù Kristi nìkan ló sọ, àwọn fúnra wọn gan sọ pé má wọrí ẹ̀yẹ crucify ẹ̀jẹ̀ rẹ̀ kó wà lórí àwọn àtàwọn ọmọ wọn ẹnu wọn ni wọ́n fi sọ. Kí Jésù Kristi àti ẹ̀tí kà pé Dávidi ti prophesy sílẹ̀ kọ́mọ fúnra wọn kan tó sọ bẹ́ẹ̀ wípé ẹ̀jẹ̀ rẹ̀ kó wà lórí àwọn Matthew 27 verse 25. Matthew 27 verse 25. Wọ́n ní kí ẹ̀jẹ̀ rẹ̀ wà ní orí wa àti ní orí àwọn ọmọ wa fúnra wọn lọ sọ wípé ẹ̀yin ṣe crucify Jésù yẹn padà nù. Ẹ má wọrí tẹ bá ti pa tán judgment ẹ̀ kó wá sórí àwọn àtòrí àwọn ọmọ wọn. So David sọ wípé èso wọn ní ìwọ̀ oòrùn kúrò ní ilẹ̀ àti irú ọmọ wọn nínú ọmọ ènìyàn. Psalm 109 verse 13. Psalm 109 verse 13. David sọ kéké ọmọdé ọmọ rẹ̀ kúrò àti ní ìran tí ń bọ̀ kí orúkọ wọn kí ó parẹ́ ìyẹn àwọn ọ̀tá òun gbogbo. Bẹ́ẹ̀ ni kò ṣe ní bí gbogbo àwọn ọ̀tá wa náà lórúkọ Jésù ọ̀tá tó bá ti sọ pé wọ́n ní jẹ́ kéyìn gbádùn. So wọ́n ń lọ pé gbogbo èso wọn ọ̀tá ọmọ Dáfídì gbogbo pátápátá lÓlúwa máa parẹ́ ọ̀tá Jésù Kristi òní Dávìdì ń sọ̀rọ̀ nípa ẹ̀. Second coming of Jesus Christ ni nígbà tí Jésù Kristi bá farahàn tó máa ṣe ìdájọ́ gbogbo àwọn ọ̀tá rẹ̀ òun ló máa parẹ́ pátápátá. Verse 11 ó ní nítorí tí wọ́n ń ro ibi sí ọ wọ́n ń gbèrò ète ìwà ibi tí wọn kì yóò lè ṣe wọ́n kàn ń gbèrò rẹ̀ ní o wọ́n lè mú ìdáwọ́lé wọn ṣẹ o but wọ́n ń gbèrò ẹ̀ wọ́n ń gbèrò ibi sí Jésù Kristi bẹ́ẹ̀ ni wọ́n ń gbèrò ibi sí ọba Dávìdì wọ́n ń gbèrò ète ìwà ibi ọ̀nà báyìí la fẹ́ gbé gbà irú ète wọn ẹ jẹ́ ká parapọ̀ ẹ jẹ́ ká tún try style eléyìí ẹ jẹ́ ká ṣe eléyìí ìtaṣe lánàá yẹn kò work ẹ jẹ́ ká tún ṣe pé bá ṣe é ṣe wọ́n lè mú ìdáwọ́lé wọn ṣẹ. Job 5 verse 12. Job orí 5 ẹsẹ̀ 12 àsọjí Job nígbà tá a ṣe Job ó ní Olúwa máa ń yí ìmọ̀ àwọn alárékérekè po bẹ́ẹ̀ ni ọwọ́ wọn kò lè mú ìdáwọ́lé wọn ṣẹ. Gbogbo bá ṣe plot against Jesus Christ tó gbogbo ọ̀nà tó ń gbà ẹ má jẹ́ kán mọ̀ kó jí ni ẹ jẹ́ kán sọ pé àwọn tó rí i pé wọ́n parọ́ ni gbogbo ọ̀nà tó gbà pẹ̀lú gbogbo rẹ̀ jẹ́ wọ́n lè di Jésù Kristi lọ́wọ́ wọn ìdáwọ́lé wọn wọn ò lè múṣẹ nítorí pé Olúwa mọ èrò ọkàn wọn tó kàn tiẹ̀ tó ṣe Olúwa ti frustrate ẹ̀ Olúwa mi jẹ́ kó ṣe é ṣe
òun ló ṣe sọ ní Psalm 2 wípé he that sits in heaven shall laugh. Ẹni tó jókòó sọ́run wá dẹ̀ máa wò wá kàn dẹ̀ máa rẹ́rìn-ín nítorí ó mọ̀ yìí pé ó mọ ète tó wà nù wọn, ó mọ̀ nǹkan tó fẹ́ ṣe, ṣùgbọ́n kò ní jẹ́ kán mú ìdáwọ́lé wọn, kò ní jẹ́ kí wọ́n mú ṣẹ. Verse 12, ó ní nítorí náà ni ìwọ ó ṣe mú wọn pẹ̀yìndà, ìyẹn gbogbo àwọn ọ̀tá Dáfídì ni o, àtàwọn ọ̀tá Jésù Kristi, àtàwọn ọ̀tá gbogbo àwa ọmọ Ọlọ́run, nígbà tí ìwọ bá fi ọfà rẹ kan ọ̀sọ̀ sí ojú wọn. Mo fẹ́ explain ibẹ̀ Yorùbá, mi lè ka Yorùbá yẹn dáadáa, but mo fẹ́ explain yẹn. Ṣé rí ọfà tí àwọn Haúsá máa fi ń lò tó máa fi ń jagun yẹn? Ó ní kíní igi kan tó máa ń fà, ọ̀sán ni eléyìí tí wọ́n máa ń mú dání yẹn. Tó bá fẹ́ ta nǹkan, tó bá fẹ́ ta ọfà, tó bá ti fa igi yẹn, tó bá ti fà sẹ́yìn báyìí, wọ́n sọ pé ó máa ń jẹ́ kí ọwọ́ dùn àwọn fúnra wọn tó bá tètè release ẹ̀. Tó bá fẹ́ ta ọfà yẹn sí tó bá ti fà báyìí kíákíá ni wọ́n á release ẹ̀, in seconds ni wọ́n á release ẹ̀. So Dáfídì sọ wípé nígbà tí Ọlọ́run bá ti fa ọfà rẹ̀ tó ti fi kan ọtán, ó máa release ẹ̀ ni o. Ìbínú dé, ó lè take Ọlọ́run ní time láti fa ọfà, ṣùgbọ́n tó bá ti lè fa ọfà yẹn, tó bá ti lè kan ara ọsán yẹn, ó máa release ní judgment yẹn, ìdájọ́ dé. So Dáfídì sọ wípé Olúwa mú àwọn ọ̀tá òun pẹ̀yìndà nígbà tí Olúwa bá ti fa ọfà rẹ̀ tó ti kan ọsán sí ojú wọn, Olúwa pa wọ́n rẹ́ pátápátá ni. Bẹ́ẹ̀ ni Jésù Kristi náà, nígbà tí Jésù Kristi, nígbà tó bá sì ti fa ọfà rẹ̀ báyìí, tó bá ti kan ọsán, tó ti láti sọ títí ìgbà Jésù Kristi, Olúwa ní ọ̀nà náà, ẹ̀ta ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti ẹ̀sùn jẹ́ pé ìwọ kan ló ń pa àwọn tán ṣeṣẹ́ Ọlọ́run ló ń ṣe. Ọjọ́ tí Jésù Kristi bá ti fa ọfà yẹn báyìí, tó bá ti lè kan ọsán, kò sí going back mọ́. Tó bá ti release ẹ̀ lẹ́rẹ̀ẹ́rù, ìbínú Ọlọ́run, wrath of God, ó wà ní verse 12. Ní verse 13. Oh wow. Verse 13. Kí ìwọ kí ó máa lékè Olúwa, kí agbára rẹ, kí ìwọ kí ó máa lékè Olúwa lé agbára rẹ. Bẹ́ẹ̀ ni àwa ó máa kọrin, tí àwa ó sì máa yin agbára rẹ. Ìyẹn ni wípé Olúwa, ẹ̀yin ẹ ṣáà máa ṣògo. Báwo bá ti ń kọrin, àwa á máa kọrin, àwa á máa yìn. Ṣé pé tá bá ti ń kọrin tá à ń yin Ọlọ́run, orí Ọlọ́run náà á máa wú. Olúwa á máa ṣògo, Olúwa á máa ṣògo, Olúwa, àwa á máa kọrin yìí, á máa kọrin. Bí agbára yín, gbogbo ìṣẹ́gun tẹ́ fún ọba Dáfídì tẹ́ fún wa, agbára rẹ la fi rí gbogbo rẹ̀ Olúwa. Àtàbá ti ń ṣe ìṣẹ́gun yìí fún wa, àwa ó máa kọrin, àwa ó sì máa yọ̀, á máa yọ̀ nínú agbára rẹ, àwa ó sì máa yin agbára rẹ. Wọ́n kí Olúwa pé Olúwa ò máa gbé ara rẹ ga, ìwọ ṣáà máa ṣògo bí àwa ti ń kọrin tí a sì ń yin agbára rẹ. Dáfídì àti ìjọ ènìyàn Ọlọ́run, wọn ò ṣògo nínú agbára ọba Dáfídì o. Wọn ò sọ pé ọba Dáfídì ní agbára tó fi ń jagun. Wọn ò sọ pé àwọn ọmọ ogun ẹ̀ pọ̀. Wọn ò sọ pé wọ́n mọ̀ ọjà. Gbogbo ọpẹ́ àti ìyìn Olúwa òun ni wọ́n fi fún wọn padà láti wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú conclusion. Èmi ò tí ì rí ọba kankan lẹ́yìn Jésù Kristi, èyí tí ó wà títí láéláé, tí yóò sì ní authority láti ṣèdájọ́ gbogbo ènìyàn, tí ó lè fi àwọn kan sínú iná ajóniru, tí ó sì lè fún àwọn kan ní ayé àìnípẹ̀kun. Ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 19. John chapter 3 verse 36 ó sọ wípé ẹni tí ó bá gba Jésù, ọ̀yàn ọmọ Ọlọ́run tó bá gba ọmọ Ọlọ́run gbọ́, ó ní ìyè àìnípẹ̀kun. Ẹni tí kò bá sì gba ọmọ náà gbọ́, tí yóò gba Jésù Kristi náà gbọ́, kì yóò rí ìyè, ṣùgbọ́n ìbínú Ọlọ́run ń bẹ lórí rẹ̀. Ẹni tó bá torí Jésù Kristi wá láti wá rà wá padà, ní gbogbo wá láti ṣẹ̀,
nínú ẹ̀ṣẹ̀ ni wọ́n gbé bí wa ṣùgbọ́n Ọlọ́run rán ọmọ rẹ̀ kan ṣoṣo wá wípé kó wá fi ara rẹ̀ kó wá fi rúbọ fún wa kí a lè di àtúnbí ìgbà mìíràn ó máa ń wò ó máa ń dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wípé Olúwa torí Olúwa fún wa ní wíìlì ìfẹ́ ọkàn Olúwa ò kì í fipá mú ẹnikẹ́ni ohun tó bá wù wá la lè decide wípé a fẹ́ ṣe ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ̀ ni pé irú decision tá a bá make ó ní consequences o gbogbo nǹkan tá a bá yàn wípé nǹkan báyìí ni mo fẹ́ ṣe consequences wà ń bẹ̀ irú ọkùnrin tó decide wípé mo fẹ́ fi ìyàwó mi sílẹ̀ sílé kí n lọ máa ṣàgbèrè Ọlọ́run ò ní sọ fún pé má ṣàgbèrè ṣùgbọ́n consequences ẹ̀ ńgbà tó bá dé kò sí nǹkan tá a lè ṣe sí kò yan consequences so a mọ̀ wípé Jésù Kristi ti wá mú wa kúrò nínú ẹ̀ṣẹ̀ a mọ̀ wípé Jésù Kristi ti rà wá padà a sì mọ̀ wípé ìyà ìnípẹ̀kun wà kí ló wá dé tá a lo wíìlì wa tọ́lọ́run fi fún wa ní wípé èmi tiẹ̀ fẹ́ sin Jésù yìí ń tèmi a ti rà mí padà kí wá tí mo ṣe fẹ́ ṣe lọ sínú náà jó ni o a ní wíìlì wa yẹn ó sọ lágbára òun ni wọ́n ṣe ń sọ pé Olúwa dá wa ní ìmẹ̀jì ara yìí nítorí ó fún wa ní wíìlì láti lè ṣe nǹkan tó bá wù wá lẹ́yìn kan bá sọ pé òun fẹ́ para òun lẹ́yìn sí Ọlọ́run ò ní sọ pé kó má para ẹ̀ ó free because only I put before you life and death ni choose mú kan Ọlọ́run ò kì í fipá múyàn kankan fún kankan fún anything ṣùgbọ́n a lè lo wíìlì wa láti sọ wípé látòrí tèmi o àti Sátánì mọ́ àtèmi àtàwọn ọmọ mi àti ìran mi Jésù Kristi yìí òun la fẹ́ sìn ẹ jẹ́ ká lo wíìlì wa fún ohun tó dára ẹ jẹ́ ká ní ìpinnu yìí wípé mo ti ṣe tán mo fẹ́ sin Jésù yìí èmi ò fẹ́ lọ́nu iná ajó nínú tá à ń sọ̀rọ̀ kalẹ̀ yóò tọ́ ni kò sí rọ́ńbẹ́ gbogbo ọ̀rọ̀ Ọlọ́run kò sí lè tó máa lọ láìṣẹ̀ ó tọ́ ni inú iná wà bẹ́ẹ̀ sì ni ọ̀run rere sì wà ṣùgbọ́n Ọlọ́run kì í fipá mọ́ ẹnikẹ́ni á láti ṣe ìpinnu ni pé ìkan báyìí èmi pinnu pé báyìí ni mò ń lọ èmi pinnu pé báyìí ni mò ń lọ kò sí sẹ́ni tó lè yí padà fúnra wa nìkan la lè ṣe irú ìpinnu náà ẹ jẹ́ ká lo ìpinnu wa sí nǹkan tó dára ẹ jẹ́ ká decide irú ìgbé ayé tá a fẹ́ gbé ṣé ìgbé ayé mímọ́ ni àbí ìgbé ayé tó yẹ pé ọ̀run àpáàdì olóńgbéyàn lọ. Oore ọ̀fẹ́ wà fún wa lórí òkè Síónì fún ẹni tó bá mọ̀ wípé ìyà nípẹ̀kun ẹ̀mí gígùn ẹ̀mí láéláé tí Dávídì sọ̀rọ̀ ń pa èyí ọjọ́ gígùn láé àti láéláé tí Dávídì sọ̀rọ̀ ń pa èyí là ń pè ní Zoe life wípé ikọ̀ tó wù èmi nìyẹn èmi náà fẹ́ ní ṣùgbọ́n tí Jésù Kristi ò bá mọ̀ ọ́ tó o bá gba Jésù Kristi ò lè ní irú ẹ̀ àfi téèyàn máa gba Jésù Kristi pé mò ń lọ ṣọ́ọ̀ṣì mo ti ń lọ ṣọ́ọ̀ṣì ọgbọ̀n ọdún kò fúnyàn ní ìyà nípẹ̀kun mo ń ṣiṣẹ́ fọ́lọ́run pásítọ̀ ni mí bíṣọ̀bù ni mí kò fúnyàn ní ìyà nípẹ̀kun àfẹ́ tó bá mọ Jésù Kristi yìí tó gbà á ní Olúwa àti olùgbàlà rẹ̀ tí Jésù Kristi mọ̀ wípé tèmi leléyìí tí mímọ̀ nínú ẹ̀mí láti kọ orúkọ rẹ̀ sílẹ̀ nínú ìwé ìyè irú ẹni bẹ́ẹ̀ nìkan ló ní ìyà nípẹ̀kun o kò sórí ọ̀fẹ́ àti rojọ́ lọ́jọ́ náà báyìí ọwọ́ ọ̀tún ni kó máa lọ ọwọ́ òsì ni kó máa lọ ó ti tán kọ́kàn máa ṣí ìwé náà síwájú èèyàn ni bó ṣe rí gbogbo ìgbé ayé rẹ ẹ máa wò bí fídíò báyìí bẹ ṣe máa rí nìyẹn kò sórí ọ̀fẹ́ pé Olúwa nígbà báyìí mo lè fẹ́ ṣe báyìí kan báyìí kò sórí ọ̀fẹ́ téèyàn bá ti kú ìdájọ́ ló kù o ìdájọ́ ni kò tún sí orí ọ̀fẹ́ àkókò mìíràn mọ́ so ẹni tó bá wà lórí òkè Síónì lénìí tó mọ̀ wípé Sátánì yìí ó kún fìyà jẹwọ́ èèyàn ni ó á fìyà jẹwọ́ dá tún fìyà jẹwọ́ lórí tó pọ̀ torí Sátánì fún rẹ̀ gan inú náà ló wà láti ṣèdájọ́ òfin rẹ̀ gangan pé èmi fẹ́ sin Ọlọ́run nítorí tèmi nídìílé mi kò sẹ́ni tó máa sin Sátánì mọ́ á lọ ọ̀run àpáàdì ìdílé là ń lọ sẹ́ tó bá fẹ́ kájọ gba àdúrà àbí o ti gba Jésù Kristi tẹ́lẹ̀ ṣùgbọ́n ìgbà tí gbogbo nǹkan dẹ̀ ní bákan àwọn ti kọ́ ẹni tó máa tún lọ ìwọ náà ń bẹ̀rẹ̀ pé kò sí gbàlà ń bẹ̀ ẹlànà Ọlọ́run Olúwa sì tún gbà ọ́ padà sí Merseyside Ọlọ́run má dúró má tiẹ̀ dúró fún consuming fire má wo sáìdì yẹn rárá sáìdì yẹn ò dára o
kò dára àtọ́ lò padà wá sọ́dọ̀ Jésù Kristi. Jẹ́ ká jọ gba àdúrà wípé mo mọ ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Nítorí tèmi. Nítorí tèmi. Ló ṣe kú ikú oró lórí igi àgbélébù. Ló ṣe kú oró lórí igi àgbélébù. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde ní ọjọ́ kẹta. Mo gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà mi. Mo gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà mi. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Olúwa sì kọ orúkọ yín sínú ìwé ìyè tẹ́ bá sọ pẹ̀lú ọkàn yín lóòótọ́ nítorí ọkàn ló ń wò. Tẹ́ sì bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé mímọ́. Tẹ́ fi Sátánì àti gbogbo iṣẹ́ ọwọ́ rẹ̀ tẹ́tí sílẹ̀. Ààbò Olúwa sì bò yí. Olúwa sì máa ṣẹ́gun lójú ayé gbogbo ìgbà. Lọ́jọ́ náà wa àjọyọ̀ mọ́ra wa inú wa dùn pé àwa ọmọ Síónì àjọ ríra wa lórúkọ Jésù. Jésù ń bọ̀ kò ní pẹ́ dé mọ́. Alágbára ń bọ̀ Jésù wa ń bọ̀ wá. Mo ní Jésù wa ń bọ̀ láti wá ṣèdájọ́ ayé. Ẹ̀yin àyànfẹ́ ẹ jọ̀wọ́ ẹ múra sílẹ̀. Ẹ̀yin àyànfẹ́ ẹ múra dé bàbá. Ẹ̀yin àyànfẹ́ ẹ jọ̀wọ́ ẹ múra sílẹ̀. Ẹ̀yin àyànfẹ́ ẹ múra dé bàbá. Láìpẹ́ ọjọ́ tá ò mọ̀ bàbá wa ló yọ. Pẹ̀lú àwọn ogun ọ̀run tá ń kọ mímọ́ mímọ́.